Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, ẹ̀yin olólùfẹ́ Yorùbá Movie. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wa support tẹ̀ fọwọ́ tì wá. Ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré kan ká tó lọ nínú nọ́sí àti eré yìí. Mo fẹ́ àwọn Yorùbá bọ̀ wọ́n ní téèyàn bá ti wà láàrin arẹwà méjì, òun ni kó yá mọ̀ bí ó ti ṣe. Ṣé rí nígbà kan à ń ṣeré ìfẹ́ pẹ̀lú ọmọ arábìnrin kan, ṣùgbọ́n nígbà tí ó já mi kulẹ̀ tán, mo gba ọ̀dọ̀ ẹni tí mo máa fi ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà torí ká fọgbọ́n lọ́gbọ́sọgbọ́n. Ìjápa àgbàlagbà ní wèrè. Ó wá bi mí ní ìbéèrè kan torí ó ń kánjú lọ síbi kan lọ́jọ́ náà. Ó wá ní ṣé ohun tí mo fẹ́ béèrè yìí, ṣé ohun tó lè dúró ni tàbí ohun tí kò lè dúró tó jẹ́ bóyá ọ̀rọ̀ ikú àti ìyè. Nígbà tí mo gbèrò, mo ní ohun tó lè dúró ni. Láti bẹ̀ náà, ó ti bẹ̀rẹ̀ sí ní bu omi sùúrù sí ibi tó ń jó mi. Nítorí wípé tí mo bá lè yè, tí mi ò kú ká tó ríra sọ̀rọ̀, a jẹ́ wípé ohun tó lè dúró ni lóòótọ́ kéèyàn fi òye sí i. Ó wá ṣàlàyé fún mi. Ọ̀rọ̀ tó sọ fún mi lèmi náà tó wá fi ń ṣe bí ẹ̀kọ́ fáwọn tó wá ń bá mi fúnrú ìmọ̀ràn bẹ́ẹ̀ tàbí táwọn náà rí ìjákulẹ̀ nínú ọ̀rọ̀ ìrìnàjò ìfẹ́. Ó ní ẹni tó yẹ kóun fẹ́ gan tẹ́lẹ̀, àwọn ti jọ ṣe mọ̀ mí mọ̀ ọ́ ní ìkóríta kan. Ṣùgbọ́n arábìnrin yìí já òun kulẹ̀ látàrí pé òun ò ṣe báyìí, òun ò ṣe gbá ṣàwò. Ṣùgbọ́n ẹni àgbàlagbà yìí fẹ́ tí mò ń sọ, kódà àtàwọn ọmọ àti ìyàwó, gbogbo wọn ṣera wọn lóṣùṣù ọwọ̀. Olùkọ́ni nílé ẹ̀kọ́ gíga, olùkọ́ni tí gbogbo ènìyàn sì fi iyì fún, tó ń bu ọlá fún ní ibi tí ó ti jẹ́ olùkọ́ yìí. Kí ni mo fẹ́ fàyọ? Ṣé rí, ó léwu púpọ̀ kéèyàn máa wà nínú eré ìfẹ́. Mo fẹ́ lágbájá rí, mo fẹ́ tàmẹ̀dò rí púpọ̀, ó léwu. Nítorí wípé oníkálukú ló ní àlàkọjá àti ibi tí wọ́n ti ṣẹ̀ ẹ́ tàbí tóun náà tó ti ṣẹ ẹni kejì. Irú èrò báyìí a máa bá wọn, irú àwọn ẹni bẹ́ẹ̀ á tún bá wọn wọ inú ìrìnàjò tó tún fẹ́ rìn. Eré ìfẹ́ tẹ́lòmíì bá tún kọnu dà wọ́n. Gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tí wọ́n ti kọ́ níbi èyí tí wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀, gbogbo ẹ̀ náà ni wọ́n á tún máa lò nínú eléyìí. Àfi k'Ọlọ́run kó kó wa yọ ni. Ṣé ẹ mọ̀, mo máa ń sọ tó bá ti dọ̀rọ̀ ìfẹ́, tàbí àṣírí ìfẹ́ àdẹnukọ ọkùnrin ni, àbí ọkùnrin dẹnukọ obìnrin, ẹ má jẹ́ kó pẹ́ rárá tẹ́ ẹ bá ti rí ohun tí ẹ fẹ́. Ìgbà mélòó lajá fi gbé egun? Ṣùgbọ́n eléyìí sọ nípa Mofẹ́ àti Mojí. Nígbà táwọn méjèèjì pàdé ara wọn, ẹni yìí ti jìyà nínú ìrìnàjò ìfẹ́, eléyìí náà ó ti jìyà, ó ti ẹ̀ bá ìjákulẹ̀ pàdé níwájú ọ́tà lórí ibi tá a ti fi òkà síra wa lọ́wọ́. Ibẹ̀ ni àfẹ́sọ́nà, torí wọn kò tí ì di lọ́kọláya nígbà náà. Àfẹ́sọ́nà bá jákulẹ̀. Eléyìí ó ní agbára, ó sì sọ nípa oríṣiríṣi nǹkan. Nítorí ẹlòmíì lọ́ ṣèyàwó tó ń bára wọn kalẹ̀ ńkọ́. Ẹlòmíì iṣẹ́ lọ, tàbí wọ́n kó jàmbá lọ́nà. Ta ló mọ irú ìjàmbá tí Ọlọ́run tó gbé wọn fò nípa pé kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bí àṣà àwọn Yorùbá wọn ní tírélà àti gbàrin wọn kọjá. Ẹ mọ̀, ọkọ̀ tó gùn ni. Ìyẹn ni wípé oníkálukú ó ti lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé ẹ mọ̀, ìkíní òun fẹ́ ohun tí ó pamọ́ ká kàn rọra ṣe bòńkẹ́lẹ́. Ẹni kejì, mo ti jìyà púpọ̀ ní ojú ọ̀nà ìfẹ́ yìí, ká ṣe ohun tí yóò mú orí ẹlẹ́gàn dàrú. Ṣé ẹ mọ̀, irú nǹkan báyìí ó tún lè ṣokùnfà kógìrì tún lanu nínú ìrìnàjò ìfẹ́ wọn. Ṣùgbọ́n gbogbo bá a bá ṣàṣe rìn àti ọkọ̀ tó oníkálukú bá fi ń wa ìrìnàjò ìfẹ́ rẹ̀, bóyá bàálù ni, bóyá mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́rin, ẹlẹ́sẹ̀ mẹ́fà tàbí kẹ̀kẹ́ ni, oníkálukú ẹ ti ká gbọ́ra wa yé kí dírẹ́fà ẹyọ kan tó ń wa ọkọ̀ kí gbogbo a lè dé èbúté tó yanjú. Ẹ ṣé o, bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ káàtì ẹ̀ láìkẹ́. Ẹ lè fi ṣọwọ́ sí ẹnìkan tó nílò irú àmọ̀ràn báyìí lákòókò yìí.